ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا فانصرنا على القوم الكافرين. Ọlọ́run gbogbo ẹ̀dá yìí yòówù tí bá ń bẹ lórí kiri àjò Nàìjíríà ó má dá gbogbo ègún yìí tí bá ń bẹ ń bẹ Ọlọ́run bá wa mú kúrò. ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا. Ọlọ́run o gbogbo eléni ní èèyàn alábòsí èèyàn mùnáfìkì èèyàn tí bá ń bẹ lórí kí àwọn ọmọ Nàìjíríà ká má gbádùn ìlú wa kí ìlú wa má gbádùn àwa náà Ọlọ́run o gbogbo ogun tí bá ń bẹ Ọlọ́run bá wa parẹ́. فانصرنا على القوم الكافرين. Ọlọ́run o bóyá nínú àwọn ìjọba ni abára àwọn kan tí ń gbàbọ̀dè lórí pé kí Nàìjíríà kó má dáa ni Ọlọ́run ò bá wa lo agbára rẹ lórí wọn jẹ́ kí Nàìjíríà ó dá lójú ayé wọn. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. bẹ́ẹ̀ ni ogun yìí yòówù tí bá ń bá ẹnì kọ̀ọ̀kan wá jà ogun ìdílé ìyá ni ìdílé bàbá ni láàrin ọ̀rẹ́ ni ládùúgbò tá à ń gbé ni Ọlọ́run ọlágbára lórí gbogbo ogun bẹ́ẹ̀ Ọlọ́run gbé wa borí irú ogun bẹ́ẹ̀. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا. Ọlọ́run o. وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. gbogbo nǹkan téèyàn fi ń gbádùn ayé gbogbo ẹni tó lọ sájò ni tí ó rí ọ̀nà tóun náà fẹ́ jẹ́ èèyàn nínú ayé tí ò wá tí ì rí èèyàn jẹ́ Ọlọ́run ò bá wa tá ọ̀rẹ́ lé ayé. ربنا هب لنا من لدنك رحمة. Ọlọ́run o. وهيئ لنا من أمرنا رشدا. gbogbo ibi tí wọ́n ti ń gbọ́ mi káàkiri àgbáyé ọkùnrin ní ń gbọ́ mi ni obìnrin ní ń gbọ́ mi ni ọmọdé ní ń gbọ́ mi ni àgbàlagbà ní ń gbọ́ mi ni arúgbó ní ń gbọ́ mi ni gbogbo ẹni yòówù tí bá ń gbọ́ mi gbogbo òkè ìṣòro oníkálukú Ọlọ́run bá wa sọ di pẹ̀tẹ́lẹ̀ fún. ربنا تقبل منا إنك أنت السميع العليم. Ọlọ́run gbogbo èyí tá a ti wá ṣe látàárọ̀ yìí Ọlọ́run bá wa gbà gẹ́gẹ́ bí Ànábì Ibrahim náà ṣe sọ ń jọ́ sí Ọlọ́run má dàlú wa láyà gbà ní bàdà fún wa. ربنا آتنا في الدنيا حسنة. Ọlọ́run وفي الآخرة حسنة وقنا عذاب النار. gbogbo ohun tí ń jẹ́ òrèlé ayé آتنا ẹni tí ń wá ọmọ ni Ọlọ́run bá wa fún lọ́mọ. حسنة. oyún àníbí Ọlọ́run bá wa fún. في الدنيا حسنة. ọmọ àbíyè Ọlọ́run bá wa fún. في الدنيا حسنة. ẹni tí àrísìkí ń jẹ yíyà ni Ọlọ́run bá wa fún lárísìkí. في الدنيا حسنة. ẹni tí ìyà àlàáfíà ń jẹ ni Ọlọ́run bá wa daṣọ àlàáfíà bá wa dáàbòrò ẹni bẹ́ẹ̀. في الدنيا حسنة. ẹni tí iṣẹ́ rẹ̀ ń lọ déédéé Ọlọ́run àlùbáríkà tó pọ̀ Ọlọ́run bá wa dà á síbi iṣẹ́ rẹ̀ في fún. الدنيا حسنة. Ọlọ́run o ẹni tó fẹ́ wá ìfọ̀kànbalẹ̀ ọkàn tí ò tí ì rí nínú ayé Ọlọ́run bá wa fún. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. Ọlọ́run o má wá torí pé ayé wa ó da má fi bà àlùkìyámọ̀ wa má fi bàjẹ́ fún wa. وفي الآخرة حسنة. Tàbá tún kúrò láyé tàbá tún jálùkìyámọ̀ Ọlọ́run jálùkìyámọ̀ wa jẹ́ òṣùwọ̀n àlùjánnà fi ta wá lọ́rẹ. وقنا عذاب النار. ìyà iná táwọn ẹlẹ́sìn kejì ń pè ní ọ̀run àpáàdì Ọlọ́run là wá ń bẹ̀ o. وقنا عذاب النار. Subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Olúwa máa ṣàlàyé gbàdúrà wa. Olúwa máa ṣàlàyé gbàdúrà wa o. Ṣé bó máa pa ọ lẹ́nìkan àfiwọ́? Ṣé bó máa pa ọ lẹ́nìkan àfiwọ́ Olúwa?